Ẹ káalẹ́, àkùṣẹ́ látòwúrọ̀ ọba òkè yóò fi àṣẹrí sínú iṣẹ́ oníkálukú wa. Ìròyìn àṣálẹ́ la máa ṣe ojú wọ̀nyí láti lè ṣe NTA Ìjẹ̀bú Òde. Adétóyè Adéjùmọ̀ lórúkọ oníròyìn. Ẹgbẹ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ìjọba ilẹ̀ Nàìjíríà ti bẹ̀rẹ̀ ìgbìyànjú rẹ̀ láti pèsè ìbáṣepọ̀ tó dánmọ́rán káàkiri àgbáyé láti lè fi dá ìmúlò ètò ààbò ojú pópó kó lè di ètò tí yóò tọ́jú ìlera àwọn aráàlú pẹ̀lú àbáyọ tí yóò di pẹ́. Igbákejì ààrẹ orílẹ̀-èdè Kashim Shettima sọ̀rọ̀ yìí nígbà àpéjọ ìdánilẹ́kọ̀ọ́ àtẹ̀lé kẹjọ irú rẹ̀ tí iléeṣẹ́ tó rí ṣètò ààbò ojú pópó ṣètò. Ó fi hàn pé ààbò ojú pópó kìí ṣe ètò ìlànà òfin lásán, ṣùgbọ́n ó jẹ́ apá pàtàkì nínú ìṣẹ̀mí ayé tí ó so àwọn ènìyàn orílẹ̀-èdè yìí papọ̀. Akọ̀yìn wa láti ilé aṣòfin Abdulrahman Jibrila ló jábọ̀ ìròyìn náà. Àwọn mọ̀lẹ́bí ìdílé ọba Olísà nílùú Ìjẹ̀bú Òde ti ké gbàjarè sí gómìnà ìpínlẹ̀ Ògùn ọmọọba Dàpọ̀ Abíọ́dún pé kó tún ṣàyẹ̀wò sí ìgbìmọ̀ ìṣàkóso tán yàn láti wo ọba Òjàlẹ̀ tuntun fún ilẹ̀ Ìjẹ̀bú nígbà tí wọ́n fi ẹ̀hónú hàn nípa bí wọ́n ṣe yọ ọba Olísà Ìjẹ̀bú Òde sílẹ̀ bó tilẹ̀ jẹ́ pé ó ti kó ipa pàtàkì nínú àṣà àti ìṣe ohun pẹ̀lú ètò ìṣèlú ilẹ̀ Ìjẹ̀bú. Àwọn ènìyàn sọ pé dídá Olísà padà sínú ìgbìmọ̀ yìí yóò ṣe àtúkọ̀ ìtàn. Akọ̀yìn wa Súnmisọ́lá Adénúgàbà kó tẹ̀ sí ààfin ọba Olísà ó sì jábọ̀ ìròyìn. Ẹgbẹ́ àtúpalẹ̀ ìròyìn náà látẹnu Ayọ̀mídé Ògúnkànbí. Ààfin Olísà Ìjẹ̀bú Òde ti di gbàgede ìfọkànsí gẹ́gẹ́ bí mọ̀lẹ́bí ìdílé àwọn ọba ọ̀hún lọ́kùnrin àti lóbìnrin ṣe fi èròǹgbà wọn hàn nípa ìlànà ìtẹ̀síwájú fún àpèrè Àwùjalẹ̀. Nígbà tí ọ̀jọ̀gbọ́n Bánkọ́lé òkú àgbà ẹnu àwọn ìdílé ọba ọ̀hún sọ̀rọ̀ ó sọ ìtàn tó rọ̀ mọ́ ìbáṣepọ̀ àtijọ́ tó wà láàrin Olísà àti Àwùjalẹ̀. Ní àfikún, ó pé ní ìgbà ìwáṣẹ̀ Olísà ni wọ́n mọ̀ gẹ́gẹ́ bí igbákejì Àwùjalẹ̀, èyí tí ó ti kó ipa pàtàkì nínú ìṣàkóso ilẹ̀ Ìjẹ̀bú. Ó tún fi ìbànújẹ́ rẹ̀ hàn pé yíyọ Olísà Ìjẹ̀bú Òde kúrò nínú ìgbìmọ̀ ìṣàkóso tuntun èyí tí gómìnà ìpínlẹ̀ Ògùn Dàpọ̀ Abíọ́dún dá sílẹ̀ láti bójútó ìlú Ìjẹ̀bú Òde títí dìgbà tí wọn yóò fi yan Àwùjalẹ̀ tuntun. Ìjẹ̀bú Òde yìí ó jọ kó bójú wẹ̀yìn gbogbo nǹkan tá à ń sọ kó máa wò ó kó dẹ̀ pé àwọn tó ń fi sáyè níbẹ̀ pé àwọn nìkan máa ṣe ìjọba traditional ìjọba tiwa ń bí àwọn nìkan máa ṣe lọ pẹ̀lú àwa náà ó yẹ kó jọ pè wá padà kó jọ pè wá pọ̀. Ọba Olísà ti Ìjẹ̀bú Òde Ọba Adéoyè Adésànyà Adémukù kejì pẹ̀lú dírẹ̀ bẹ́ẹ̀ sí gómìnà ìpínlẹ̀ Ògùn láti ṣe àtúnyẹ̀wò àti àtúngbéwò sí ìgbìmọ̀ náà láti mú àjọṣe àti ìdájọ́ tó péye wáyé. Gẹ́gẹ́ bí citizen Ìjẹ̀bú Òde and the ruler Àwùjalẹ̀ ní supreme head, so Olísà ló tẹ̀lé. Lẹ́yìn ìpàdé oníròyìn náà wọ́n kó àwọn oníròyìn lọ sí ibi ìtẹ́ níbi tí wọ́n sin àwọn Olísà tó ti jẹ ọba ní Ìjẹ̀bú Òde tí wọ́n tó bí 16 níye. Láti iléeṣẹ́ NTA Ìjẹ̀bú Òde, Ayọ̀mídé Ògúnkànbí ló ṣe àtúpalẹ̀ ìròyìn. Síwájú ọdún ìkẹ́kọ̀ọ́ ti sáà 2025 sí 2026 ní ìpínlẹ̀ Ondo, ìlànà ètò ẹ̀kọ́ tuntun tí ó ní àfojúsùn láti ṣe àtúnṣe ètò ẹ̀kọ́ ti ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ ohun ilé ẹ̀kọ́ gíga apá kìíní ti jẹ́ kí a kó òfin tuntun kalẹ̀. Eléyìí ni àbájáde ìpàdé àwọn alẹ́nulọ́rọ̀ nípa ètò ẹ̀kọ́ tí wọ́n péjọ láti ṣètò àti dènà pípọ̀jù àwọn ilé ẹ̀kọ́ kan pàápàá jùlọ nípa bí wọ́n ṣe ń ṣe níparí sáà ètò ẹ̀kọ́ wọn. Akọ̀yìn wa Paul Omukago jábọ̀ ìròyìn pé ìpalára àwọn ìpinnu tó pẹ́ yìí bí sáà ètò ẹ̀kọ́ tuntun ṣe máa bẹ̀rẹ̀ ní ọjọ́ 15 oṣù kẹsàn-án ọdún 2025. Ìjọba àpapọ̀ ti kéde ọjọ́ Ẹtì ọjọ́ 5 oṣù kẹsàn-án ọdún 2025 yìí gẹ́gẹ́ bí ọjọ́ ìsinmi gbogbo orílẹ̀-èdè láti lè fi sàmì ayẹyẹ Idul Maulid eléyìí tí a mọ̀ sí ọjọ́ ìbí Ànábì Muhammad. Nínú àtẹ̀jáde kan láti ọ̀dọ̀ akọ̀wé àgbà fún ọ́fíìsì iléeṣẹ́ tó ń ṣàkóso iṣẹ́ abẹ́lé Dókítà Magdalene Ajani lórúkọ alákòóso iléeṣẹ́ náà, ìjọba fi kí gbogbo àwọn mùsùlùmí ní orílẹ̀-èdè yìí àti káàkiri àgbáyé tí wọ́n ń ṣe ayẹyẹ yìí. Ó tó wọ́n láti mọ ti ìwà rere, àlàáfíà, ìfẹ́, ìgbà fún ohun ìwà ọmọlúàbí òjíṣẹ́ ńlá náà. Àtẹ̀jáde náà tún ké pe gbogbo àwọn ará ilẹ̀ Nàìjíríà láìka ẹ̀sìn kankan sẹ́yìn láti lo àsìkò yìí fún àdúrà gbígbà fún àlàáfíà, ààbò, ìfọkànbalẹ̀ àti ìdàgbàsókè tó péye fún orílẹ̀-èdè yìí. Bákan náà, ó tún gba àwọn aráàlú níyànjú láti ṣe ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ìjọba
fún ìṣọ̀kan ohun ìdàgbàsókè tó yanrantí. Alákòóso fún iṣẹ́ abẹ́lé fi ìkíni àyájọ́ àlàáfíà àti ayọ̀ ránṣẹ́ sí àwọn ọmọ mùsùlùmí fún ti àjọyọ̀ ọjọ́ ìbí ànábì náà. Àwọn ní jù bẹ́ẹ̀ lọ lórí ìròyìn wa fún ti àṣẹ lónìí. Orúkọ tèmi padà Adétóyè Adébíyàn títí dọ̀la ó dàbọ̀.